ayé ẹ ti bàjẹ́ ṣé tó bá tẹ wáyọ̀ tó lógo nu àyọ̀ wá tẹlifíṣì tó yẹ kó máa dárúkọ ẹ ìwọ olórí burúkú olòṣì olè ọ̀lẹ dàgbà gbọkọgbọkọ àtọ̀lé ológun owó very useless shameless human being òun lé ẹ ò lọ́pọlọ ọpọlọ bó ṣe wù kó kéré mọ́ ò ní ọpọlọ ẹ ti lọ Lizzy ọpọlọ ẹ ti lọ dàbí olórí burúkú ó ti ń jọ wèrè ìwé ológo 2019 2018 2017 kò ní dáa fún ẹ ayé ìyá ẹ máa bàjẹ́ nù sáré àkútúkù ìyá ẹ àti bàbá ẹ nù sáré ìwọ tó ká ajá lójú òkú ìyá ẹ Lizzy ajá lójú òkú ìyá ẹ ṣé o mọ ibi tó sì yẹ ẹ sí ṣá ajá jókòó ó jókòó ìyá ẹ báṣubàṣu ni níwọ ọmọ olórí burúkú ọmọ òfò yìí níwọ ọmọ àdánù ìwọ ọmọ àkìtàn yìí ológun owó àtọ̀lé olòṣì vampire wèrè ọmọ ò ní ọpọlọ ìwọ tó yẹ kí wọn tútù ló máa ń jẹ ó máa ń mú ẹ̀jẹ̀ màálù ni ìwọ tó yẹ kí ayé ẹ ti bàjẹ́ ìyá tèmi ní lárí jù ìyá ẹ lọ ìyá tèmi ní lárí jù ìyá ẹ lọ ṣe bóun ni ìyá ẹ ṣọkún kékeré níwọ ọmọ òfò yìí ní at the age of 40 something years kó má ní ọpọlọ ẹ lọ bá report Facebook ẹ lọ máa report rẹ ìwọ tẹ́ kí ò lọ́pọlọ ìwọ ọmọ òfò yìí wọ́n kó ẹ ìwọ títí ẹ ti bàjẹ́ ó ti ẹ ti bàjẹ́ tọmọtọmọ ìwọ tó ní good record lórí media Lizzy ó ní good record lórí media olórí burúkú rẹ ta ló máa fẹ́ àwọn ọmọ ẹ ó ní reason fún ọmọ yìí sọ bá ẹ má bá kò ní dáa fún ẹ gbogbo yẹn rí desperation wọn flag mi ni o ẹ máa flag ẹ lọ máa report ẹ ogun ló máa pa ẹ Lizzy akéwì tí n bá mú ẹ wò ṣó ẹ ló ṣì gùn yìí Lizzy tí n bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ ìwọ àti bẹ̀rẹ̀ bá wò ṣe bí last year ló sunkún sórí máa deal pẹ̀lú ẹ this time around guys ẹ lọ máa report page ẹ lọ máa report lórí ibùkún ọmọ yìí. fídíò tó ń kọ́ tiẹ̀ ó mọ̀ pé material ni fún mi. ìwọ tẹ́ kó lọ́wọ́ tẹ́ ké wèrè ní ẹ wèrè lójọ́ ó ti wèrè lójọ́ kò ní dá fún ẹ Lizzy tó o bá ṣe wọ́ọ̀sì ẹ ọmọ àlè ni ẹ tó o bá ṣe wọ́ọ̀sì ẹ ọmọ àlè ni ẹ. tó bá wá fún mi máa fi ẹ̀. wọ́n ti ń flag ogun ló máa pa ẹ́ o ò ní rí láìpẹ́ eléyìí ò ní rí ṣe lálẹ́ àbí àfi ti bá sùn pé mi ò sùn tí mo tọ́ láìpẹ́ fún ẹ o ò ní rí láìpẹ́ yìí ṣe wọ́n ti ń flag ẹ very good kò ní dáa fún ayé ẹ̀ máa bàjẹ́ ta ni ẹ́ ta ló bí ẹ tí òwò ẹ pa kékeré ìwọ tẹ́ kó yẹ kí ìyá tó bí ẹ lọ́mọ kó ti fi ẹ́ ṣe òkò oṣù dànù Lizzy olórí burúkú olòṣì fail that race ológo 1 gig ìwọ tẹ́ pé o ò dá rárá o ò jáde olórí burúkú home alone gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ máa ṣe nǹkan gidi àwọn ẹgbẹ́ ẹ̀ máa ṣe pátí olórí burúkú wa jókòó sínú ṣọ́ọ̀bù àbí kí lórúkọ plaza olórí burúkú tó ló kọ́ wèrè home alone wa jókòó wá ṣe mẹ́kọ̀ bí ẹni tó ń jáde ibẹ̀ ló máa wà ṣúlẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ ni sórí láìfù tó ṣe ó ní fi ṣe lálẹ́ bí a ti bá sùn bẹ́ẹ̀ ni bóyá ti bá ti sùn kí mo ṣe mọ́ ò sùn ọmọ máa